Àkọ́dá ayé ìbà ò máa ṣẹ̀dá ayé ìbà. Bọ́mọdé bá ti tẹ́rí bá fagbá òun láti jayé pẹ́. Mo ṣe bá kọ́dá o mo ṣe bá ṣẹ̀dá. Tó bá sọ pé àkọ́dá tó bá sọ pé àṣẹ̀dá Ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀. Alówó ńlẹ́ núrúdé. Àǹkọ́lé ń tẹ̀yẹ orí dẹ́mi agbẹ́. Ẹyẹ tí ìwúlò fún kankan ìyẹn tún ń bínú lóko. Kí ni ká ti gbọ́? À ń sọ̀rọ̀ ẹran tó dá nínú ọbẹ̀. Ẹlẹ́dẹ̀ wá ń wú ọ̀pọ̀ lọ ń bínú. Ìgbín tó wẹ̀lú àgàtú sórí ire. Ajá oníjòbí káyọ̀ tó parẹ́. Lèmọ́mù kan ní ó wọlé ọtí lọ jòkó ṣalága. Kó má pariwo jù. Elédùmarè àfọpẹ́ fún yín. Ọba tó ti ń bẹ káyé tó máa jáyé. Ọba tó tún bẹ nígbà táyé ń jáyé. Ọba tó tún máa ṣẹ́kù nígbà tí ò bá sí ohun tó ń jáyé mọ́. Gbogbo nǹkan ló máa tán, Ọlọ́run nìkan ló máa kù. Kó máa lọ bẹ́ẹ̀ Túndé. Àǹkọ́lé ń tẹ̀yẹ orí dẹ́mi agbẹ́. Ẹyẹ tí òwúlò fún gángan ìyẹn tún ń bínú lóko. Kí ni ká ti gbọ́? À ń sọ̀rọ̀ ẹran tó dá nínú ọbẹ̀. Ẹlẹ́dẹ̀ wá ń wú ọ̀pọ̀ lọ ń bínú. Ìgbín tó wẹ̀lú àgàtú sórí ire. Ajá oníjòbí káyọ̀ tó parẹ́. Lèmọ́mù kan ní ó wọlé ọtí lọ jòkó ṣalága. Bó ṣe ń dún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Sámsídé ni kò máa dún. Túndé afọ́jú tó rẹ̀ sinimá. Ariwo ló lọ gbọ́ yẹyẹ kò lè rí kíní kan bílú ilé bá dá. Adẹ́tẹ̀ àmì agbéra ẹ̀. Ayọ̀ bá ń da nínú ilé, a ní kò sẹ́ni tó dára bí òun nínú ẹgbẹ́ wọn. Èdè London 31st of May, year 2024. Kọ́dún yìí tó parí a ò tún rírí ọjọ́ òní mọ́. Èní là ń ṣe final burial ceremony. Bàbá wa, our late father, High Chief Olubayode, Omololu, Oluwole.
ọtọ́rìtì tó dolóògbé ọlọ́run ọba fọ̀run kẹ́wọ̀n. bàbá barista lua tóyè àkàndé bàbá chief mrs àtinúkẹ́. àṣìọ̀yà bàbá samson olúmídé olúwọlé bàbá síwájú bọ́lá olúwọlé bàbá dúdú olúwọlé tó ń bẹ nílùú London bàbá tósìn olúwọlé ikú pàǹbìrì àbìrì ti kú ikú pàǹbìrì àbìrì rọ̀rùn